Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé táyé ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube yìí, ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscription button àti notification bell ká lè jọ máa ṣe kíni, ká lè jọ máa gbádùn ara wa. Sinimá tí a mú wá fún yín lọ́jọ́ tòní ní Oludena ní sinimá tí a mú wá fún yín lọ́jọ́ tòní. Àjààbálẹ̀ ni àwọn òṣèré ńláńlá ló wà nínú sinimá Oludena. Àwọn bíi Mide Obatide Kelvin, Olayinka, Abdulrahman, gbogbo wọn pátápátá ló wà nínú sinimá yìí. Mo fẹ́ kẹ́ ẹ wò kẹ́ jẹ́ ká jọ sọ̀rọ̀ lórí sinimá Oludena yìí. Ǹjẹ́ kí ni Tútì Obatide gẹ́gẹ́ ń pa nínú sinimá yìí? Torí nínú sinimá yìí la ti rí Obatide tó jẹ́ wípé gbogbo obìnrin jíjẹ ni o, àti sísanra, àti kúkúrú, àti gígùn, àti tẹ́rẹ́tẹ́, gbogbo wọn gbígbé ni. Kàyéfì tó wà níbẹ̀ gẹ́gẹ́ ni wípé bí àwọn arábìnrin yìí tó ṣe ń ṣe tó, báwọn arábìnrin yìí ṣe ń ṣe ló di wípé bọ́ bá ṣe ń lóyún fún náà ń ṣe oyún. Ẹlòmíì ṣẹ́yún méje, ẹlòmíì ṣẹ́yún mẹ́fà, ẹlòmíì sáà ń ṣẹ́yún márùn-ún. Àbẹ́ẹ̀rí nǹkan. Sinimá ìgbẹ̀rù tán o. Ǹjẹ́ kí lẹ́yìn rí sí sinimá yìí? Ẹni tó ti ẹ̀kọ́ gan sórí ṣe sórí sinimá yìí kọ. Àwọn cast tó wà nínú sinimá yìí, ta lẹ gbéṣẹ́, ta lẹ gbógo fún, ta lẹ gbóríyìn fún, ta ló ṣiṣẹ́ dáadáa jù nínú àwọn tó wà nínú sinimá yìí? Àbí Kelvin ògùn owó ló ṣe ni? Kí ni ká ti wá pé tọ̀rẹ́ ẹ̀ tọ́jọ́ padà pàdé bọ̀ tí ò lówó lọ́wọ́? Ìyẹn yà tálákà o, ó yà tálákà, ó tálákà ju èkúté ṣọ́ọ̀ṣì lọ. Ṣùgbọ́n tọ́lọ́run fún kínní náà ni kò lè sùn kí nǹkan sùn. Ìyàwó ẹ̀ gbogbo ìgbà gígùn ni tó fi di wípé ó bímọ mẹ́ta táwọn náà bẹ̀rẹ̀ sí ní ṣẹ́yún pọ̀pọ̀ pẹ̀lú ẹni tó pa ọmọ jẹ. Àbẹ́ẹ̀rí nǹkan. Àwọn méjèèjì yìí ọ̀rẹ́ ni wọ́n. Àbí nǹkan kan wà tó ṣókùnkùn sí wa nínú sinimá yìí tá àti ìmọ̀ ni? Àbí irú ìtúwò gẹ́gẹ́ ni Obatide tó pa ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbẹ̀ẹ́ lótìtọ́? Ṣé a lè sọ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ Obatide ló lẹ́gbẹ̀ẹ́ ni tó fi ń dárú àwọn àbírà bí eléyìí? A tún wá rí ọmọge èyí tó rí àjà lóyún tó wá gbé pamọ́ pé yes òun ò ní ṣe eléyìí. A rí nígbẹ̀yìn sinimá yìí bó ṣe di wípé wọ́n yìnbọn pa wọ́n yìnbọn wọ́n dẹ̀ pa. Kí ló wá ṣẹlẹ̀ gangan? Níbo ni ikú ti ń wá? Ṣé lọ́wọ́ ìyàwó tó jẹ́ Mide ní kó àwọn ọmọbìnrin yìí ti ń wà ní? Àbí Obatide gẹ́gẹ́ tó jẹ́ ọkọ Mide ló ṣekú pa wọ́n? Ẹ wò tẹ́yìn ò bá ti wò ẹ lọ search fún Oludena lórí YouTube, ẹ máa rí níbẹ̀. Àjààbálẹ̀ sinimá tó dọ́ṣọ̀ tó tuntun ni. Ẹ jẹ́ kájọ wò kájọ digest tiẹ̀. Ẹbí mo ṣe wá sọ, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tó ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube yìí, ẹ má gbàgbé tẹ subscription button, ẹ tẹ notification bell ká lè jọ máa gbádùn ara wa. Ẹ wá wò ó nínú comment section, ẹ jẹ́ kí n rọ́wọ́ yín. Tó bá jẹ́ ìyẹn ni Mide kí lẹ máa ṣe? Fún nǹkan báyìí kí lẹ máa ṣe? Tó bá jẹ́ wàá jẹ́ ìyẹn ni arábìnrin tó fi kìíní lẹ̀ kí lẹ máa ṣe? Ẹ wò, ẹ jẹ́ á pàdé nínú apá kejì.